Mo tún kí yín dédé àkókò yẹn tún káàbọ̀ sórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li online tv lórí àkọ́tún ìròyìn àkíkà tí ó mọ̀ lákàkíyún àwọn ìròyìn tó ní ṣe pẹ̀lú ìwà ipá, ìwà ọ̀daràn àti onírúurú ìwà láabi míì tá a fi kẹ́kọ̀ọ́ tá a sì jọmọ́ fi mọ ibi tí ayé ń yí lọ. Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Bashir bàbá tó bí mi lọ́mọ ẹ̀jẹ̀ ń dòdì kejì lọ́hùn náà. ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà láti abala kejì lọ́hùn-ún. Ẹ máa gbọ́ròyìn náà báyìí lọ́rẹ̀ kìnìún. Ìròyìn eléyìí ló wá láti ìpínlẹ̀ Kogi níbi ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá bó ṣe tẹ arákùnrin kan ẹni 20 ọdún eléyìí tó gbẹ̀mí lẹ́nu arábìnrin kan tó jẹ́ ẹni ọdún 19. Wọ́n ní arábìnrin ọ̀hún náà ló jẹ́ bí ọ̀rẹ́bìnrin sí arákùnrin ẹni 20 ọdún yìí nígbà tí ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kogi tí ó mọ̀ fi ọ̀rọ̀ náà tí ó mọ̀ fi ìdí rẹ̀ múlẹ̀ ó sọ di mímọ̀ wípé arákùnrin ọ̀hún ni wọ́n forúkọ léde pé ń jẹ́ Jeremiah Samson. Wọ́n ní ọwọ́ tẹ̀ ẹ́ lọ́jọ́ ọjọ́rú ọ̀sẹ̀ tó kọjá nílùú Lọ́kọ́jà tí ṣe olúlu ìpínlẹ̀ Kogi. Wọ́n ní bí ọ̀rọ̀ náà bó ṣe ṣẹlẹ̀ ni pé wọ́n ní ṣáájú ni arákùnrin ọ̀hún ló ti kọ́kọ́ jí akẹ́kọ̀ọ́bìnrin Dámilọ́lá ọ̀hún ló kọ́kọ́ jí gbé ní ìlú Lọ́kọ́jà tó sì béèrè fún owó tó tó 400,000 naira lọ́wọ́ àwọn òbí rẹ̀. Wọ́n ní lẹ́yìn ọ̀rẹyìn tí àwọn mọ̀lẹ́bí ọ̀hún tí wọ́n fún Jeremiah ní owó tó béèrè fún. Wọ́n ní lẹ́yìn náà òun náà ló mọ̀ fún arábìnrin Dámilọ́lá ló mọ̀ fún lọ́rùn pa ó sì gbẹ̀mí lẹ́nu rẹ̀. Wọ́n ní kì í ṣèyún nìkan o bẹ́ẹ̀ ló mú àdá tó fi pín ẹ̀yà ara ẹ̀ yẹ́lẹyẹ̀lẹ tó sì bẹ̀rẹ̀ sí ní gbẹ́lẹ̀ tó gbé gbogbo ẹ̀yà ara ẹ̀ ọ̀hún tó sin. Wọ́n ní nígbà tí ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá wá bá nígbà tí ó máa patẹnu jẹ́wọ́ ó ní ìpínlẹ̀ Kaduna ó ní òun ti wá o ó ní ńṣe ni òun pàdé babaláwo kan tí òun náà tó jẹ́ ẹni 20 ọdún ó lé díẹ̀ ní ojú òpó ayélujára yìí ti Facebook wípé òun ló sọ fún òun pé tó máa fẹ́ ṣe ètùtù ọlà kó ń wa ẹ̀yà ara èèyàn wá. Ó ní eléyìí gangan ni òun ṣe o tí pé tí òun sì fẹ́ lo arábìnrin ọ̀hún tí òun fẹ́ lò fún ó ní torí ẹ̀ ló jẹ́ kí òun pín ẹ̀yà ara ẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́. Nígbà tí ọwọ́ tẹ̀ tán ó náà ní patẹnujẹ́ báyìí wọ́n ti fi kélé òfin wọ́n ti fi gbé ńgbà tí àwọn ọlọ́pàá tí wọ́n dé agbègbè Fẹ́lẹ́lẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ilé epo NNPC kan bẹ̀ níbi tó rí òkú arábìnrin ọ̀hún níbi tó rí mọ́lẹ̀ sí. Ọgbà bẹ́ẹ̀ wọ́n tún bá òkú mi ń bẹ̀ tóun ti ń jẹrà níbi tó rí èèyàn mọ́lẹ̀ níbi tó rí mọ́lẹ̀ sí. Àmọ́ iléeṣẹ́ ọlọ́pàá wọn ti wú àwọn òkú méjèèjì tán bá ń bẹ̀ báyìí láti lọ ṣe àyẹ̀wò fún àwọn òkú méjèèjì náà. Ọgbà tán bá ti parí ìwádìí lórí ọ̀rọ̀ rẹ̀ wọ́n ó ta ẹ̀ lọ síwájú ilé ẹjọ́. Ó pa ọmọ akẹ́kọ̀ọ́bìnrin ẹni ọdún 19 ó gé ẹ̀yà ara ẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ látàrí pé ó fẹ́ fi ṣe ètùtù ọlà látọwọ́ babaláwo eléyìí tó pàdé lójú òpó ayélujára. Bákan náà láti ìpínlẹ̀ Nasarawa arákùnrin kan leléyìí ò tí wọ́n dédé rí òkú rẹ̀ nínú ilé ẹ̀kọ́ kan tí ó ti pokùnso síbẹ̀ tó gbẹ̀mí lẹ́nu ara rẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Nasarawa náà wọ́n ti fi ìdí ìṣẹ̀lẹ̀ ikú ọmọkùnrin kan eléyìí tó jẹ́ ẹni ọdún 38 years wọ́n fìdí ẹ̀ múlẹ̀ o wípé ó gbẹ̀mí lẹ́nu ara rẹ̀ níjọba ìbílẹ̀ Karu ní ìpínlẹ̀ ọ̀hún. Wọ́n ní in tó fà á náà ni ó jẹ́ pé ìyàwó rẹ̀ ń bá ọ̀rẹ́ rẹ̀ tímọ́tímọ́ ń bá ní nǹkan papọ̀ tí ọ̀rẹ́ rẹ̀ sì ń fún ní tí ọ̀rẹ́ ń fún ìyàwó rẹ̀ ní owó láti máa fi báyàwó rẹ̀ ní àjọṣepọ̀. Nígbà tí olóògbé ọ̀hún tí wọ́n porúkọ rẹ̀ ní Gabriel Leya Magaji náà wọ́n pe orúkọ ọmọkùnrin ọ̀hún tí wọ́n ní ó gbẹ̀mí lẹ́nu ara rẹ̀ lọ́jọ́ Ajé lọ́sẹ̀ tó kọjá. Nígbà tí wọ́n máa gbọ́ ọ̀rọ̀ ọ̀hún síwájú sí ẹni tó ní ilé ẹ̀kọ́ Crystal School Masaka tí arákùnrin ọ̀hún tó sì wọ yàrá ìkàwé kan lọ nínú àwọn yàrá ìkàwé tí ń bẹ nílé ẹ̀kọ́ nígbà bíi aago 7 àárọ̀. Ó náà lẹ́ni tó ní ilé ẹ̀kọ́ ọ̀hún tó dédé ba òkú arákùnrin ọ̀hún bẹ̀ o tó ti sora rẹ̀ kọ́ sókè tó sì gbẹ̀mí lẹ́nu ara rẹ̀ ló mú kí arákùnrin tó ní ilé ẹ̀kọ́ ọ̀hún kọ́ lè tọ́ iléeṣẹ́ ọlọ́pàá lọ́kàn lọ fi ọ̀rọ̀ náà lọ. Nígbà tí wọ́n wá ṣe ìwádìí lọ tí wọ́n ṣe bọ̀ wọ́n rí pé arákùnrin ọ̀hún jẹ́ pé ṣáájú ìgbà náà ló ti fi ọ̀rọ̀ kan ránṣẹ́ sójú òpó ayélujára rẹ̀ wípé ìyàwó tòun gangan ọ̀rẹ́ mi inú òun ń bá lájọṣepọ̀ látàrí pé ń fún ní owó òun ló ṣokùnfà eléyìí tí ó fi gbẹ̀mí lẹ́nu ara rẹ̀.
láti ìpínlẹ̀ Ondo ọwọ́ ti tẹ awakọ̀ kan báyìí eléyìí tó sáré àsápajúdé tó fi lọ gbẹ̀mí lẹ́nu àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gboníṣe ti polytechnic kan tí ń bẹ ní Ìlẹ̀lújì ní ìpínlẹ̀ Ondo. Wọ́n níbi ọ̀rọ̀ náà bóyá ṣẹlẹ̀ ní ọjọ́rú ọ̀sẹ̀ tó kọjá. Òun náà ló jẹ́ pé àwọn akẹ́kọ̀ọ́ méjì wọ́n ń bẹ ní orí ọ̀kadà tí wọ́n sì ń lọ jẹ́jẹ́ wọn ní òpópónà ìlú Àkúrẹ́ sí ìlú Ondo ní agbègbè níjọba ìbílẹ̀ Gúúsù Àkúrẹ́ ìyẹn ní ìpínlẹ̀ Ondo. Wọ́n fi orúkọ àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún léde. Wọ́n ní Chukwu Anatosi àti Ọládòkun Oyíndàmọ́lá àwọn méjì wọ́n ń bẹ ní orí alùpùpù eléyìí tí wọ́n lọ jẹ́jẹ́ wọn ó tó di pé ọkọ̀ Toyota Camry ọ̀hún kó lọ yà bá wọn látàrí pé ó fẹ́ ya ọkọ̀ sílẹ̀ lọ́nà àìtọ́ àti eré àsápajúdé tó sì lọ yà bá wọn bẹ́ẹ̀ tó gbẹ̀mí lẹ́nu wọn lẹ́sẹ̀kẹsẹ̀. Ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ondo tí wàá fi ìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ báyìí wípé ọwọ́ àwọn ti tẹ dírẹ́bà ọkọ̀ ọ̀hún ó sì ti wà ní àhámọ́ ṣùgbọ́n wọ́n ti wá kó àwọn akẹ́kọ̀ọ́ méjèèjì wọ́n ti kó lọ sí ilé ìgbókùpamọ́sí ti ìjọba báyìí. Ẹni tó wá jẹ́ ọ̀gá àgbà fún ẹ̀ṣọ́ àbójú pópó nípínlẹ̀ Ondo ọ̀gbẹ́ni Samuel Bitoye ó sọ di mímọ̀ wípé eré àsápajúdé ó náà ló ṣokùnfà ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọ̀hún tó fi lọ mú kó lọ gbẹ̀mí lẹ́nu àwọn akẹ́kọ̀ọ́ náà lójijì. Àwọn ìròyìn ọ̀hún kò ní jù báyìí lọ fún ti tàsìkò yìí. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li online TV láti máa ìwà mẹ́ta wá tún mú ìròyìn náà wá fún yín. Ẹ ṣeun bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa. Sodiq Olúwaṣeyí lèmi jẹ́ Bàṣáàrù bàbá tó bí mi lọ́mọ. Títí ìgbà tẹ́ ẹ tún máa pàdé wa ó dàbọ̀. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.